Portable fi ẹ̀sọ̀ wọlé, fi ẹ̀sọ̀ wọlé. Fẹ̀sọ̀ wọlé ó máa ṣe léṣe. Fi ẹ̀sọ̀ wọlé. Ó máa ṣe léṣe fẹ̀sọ̀ wọlé. Fẹ̀sọ̀ wọlé. Fẹ̀sọ̀ wọlé. Ó máa ṣe léṣe fẹ̀sọ̀ wọlé. Ẹ gbé wèrè sínú ilé. Ó yá. Lórí burúkú wèrè. Oh, kì í advice àbí? Oh, advice ẹ̀. Oh, advice àbí? Oh, kì í advice ẹ̀. Oh, mọ̀ pé mo gbé mọ́tò bẹ́ńsì ẹ̀ fún. Oh, advice ẹ̀. Mo ò lè jọ fiẹ́lẹ̀ o. Irọ́ kò sọ̀rọ̀ pọ̀nkọ̀ gbà fún. O tún wá ń rí ìkọ́dù wọn. Ó ní kó máa rí ìkọ́dù wọn náà rí ìkọ́dù wọn. Ó ní kó máa rí ìkọ́dù wọn náà rí ìkọ́dù wọn. Abeg. Now she went there record that time, but I don't call her phone. I beg, just stay with her. Wait, sorry. Mo sọ fún ẹ. Mo sọ fún ẹ. Mo sọ fún ẹ. Threaten to threaten me, wàá sọ. Olórí burúkú. All the threatening when you threaten me, you go talk am. Olórí burúkú. Sit down here. You dey follow us? No, I dey inside this car. I dey here. Olóṣì wèrè ọmọ. Olórí burúkú. Ṣé wọ́n ti rí gbé? Dami rí kọ́dù. Mo fún èrè lábàrà lẹ́yìn. Ẹ ti ẹ̀ mọ́ ta ló ń jẹ́ Dami. Ṣọ́tún bọ́lẹ̀ ni. Ṣọ́tún bọ́lẹ̀ ni. Ṣé orí kọ́dù ni? Ṣó yá wèrè ni? Ṣé orí kọ́dù ló ṣí èrè ni? Habib, mo believe pé mo ti ṣe sùúrù tó fún ẹ Portable. Mo believe pé mo ti ṣe sùúrù tó fún ẹ Portable. A lot of things ni mo ń cover up káwọn kankan má lè bọ́ta. Bọ́ọ̀bì tí mo wà yìí nsìn, ó ti sú mi dógiri o. Ó ti sú mi dógiri. Mi ò ta mọ́tò àwìn o. Mi ò dẹ̀ dúró de owó ṣó láti sanwó mọ́tò o. Mọ́tò tó wà lọ́wọ́ ẹ̀ ń sìn mo mọ iye tó ń ta báyìí o. Mo mọ iye tó ń ta mọ́tò yẹn báyìí o. So ó dàbí kan tí bá dẹ̀ fi mọ̀ ọ́n sì máa fi gbowó mi. Bóyá gọ́ọ̀mẹ̀ntì máa bá mi gbowó mi o. Bóyá àwọn èrò àwọn ọ̀pọ̀ Nàìjíríà máa bá mi gbowó mi o. Wọ́n bá mi gbà ọ̀ kí n gba mọ́tò mi. Toró ní agreement tàjọ ṣe. Ó ní agreement tàjọ ṣe. So ẹ tó ní mọ́tò ti fẹ́ fún ilé ayé mi pa. Ó tó time tí máa lọ sọ fún pé mọ́tò yẹn ló wà lọ́wọ́ ẹ̀ yẹn o. Ó dàbò ti tó time tí máa sọ pé mọ́tò yẹn ló wà lọ́wọ́ ẹ̀ yẹn o. Ó gbọ́ mi sọ. Àdìtàndí tún ti wọlé dé báyìí o. Ọ̀rọ̀ Portable ni mo tún mú wá fún yín o. Ní ìrọ̀lẹ́ òní la gbọ́ wípé àwọn ọlọ́pàá kan ni wọ́n dì pàpà láti wá mú Portable látàrí gbèsè tó jẹ o. Gbèsè ní Portable jẹ táwọn ọlọ́pàá tí wọ́n fi wá gbé e. Níbo ni Portable wà báyìí? Ẹ bá mi wo fídíò yìí náà kẹ́ ẹ̀ tó wá kí n tó wá sọ ohun tó ṣẹlẹ̀ àti ibi tí Portable wà. Ṣé àti rí fídíò tí mo fi hàn yín? Ọ̀rọ̀ Portable. Ṣé gbogbo wa la mọ̀ wípé lọ́dún tó kọjá Portable ra G-Wagon tí wà tiẹ̀ tó 27 million naira la gbọ́ pé Portable ra G-Wagon yìí. Ṣùgbọ́n o nínú 27 million tí Portable ra G-Wagon ó san 30 million bẹ́ẹ̀. Nígbà tí Portable bẹ̀rẹ̀ sí lo mọ́tò yìí, a ti ẹ̀ gbọ́ wípé mọ́tò yìí yọ Portable lẹ́nu. Ó ń yọ lẹ́nu nítorí pé Nigerian use ní G-Wagon yìí. Káà tó wí káà tó fọ̀, nínú ọdún tó kọjá la gbọ́ pé G-Wagon yìí ò lásídẹ́ǹtì. Láti ìgbà náà ni àwọn tí ó ta mọ́tò fún Portable tí ń wa káàkiri wọ́n ti ń sìn lówó wípé kó wá san báláǹsì 14 million tó kù. Portable kò dá wọn lóhùn. Wọ́n sì jẹ gbèsè 14 million. Wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n pè lọ́tún, wọ́n pè lósì kó tiẹ̀ máa sanwó díẹ̀díẹ̀. Ṣùgbọ́n o, Portable kọ tí ikún kò sanwó yìí. Ilé iṣẹ́ tó ta mọ́tò fún Portable wọ́n wá lọ gbé àwọn ọlọ́pàá dìde
àwọn ọlọ́pàá tán gbé dìde òun lè wò lójú fọ́nrán tẹ̀ ṣe wò tán yìí kí wọ́n wá mú Portable kó wá ṣe undertaking bó bá ṣe máa san owó. Kí wá ló fà á tí Portable tó fi mú fẹ́ǹsì gùn? Àánú Portable ṣe mí. Ẹ wo fẹ́ǹsì bó ṣe géètì tó mú gùn yẹn, àwọn géètì tó máa ń níṣó tó máa ń ní bí sharp object lẹ́nu báyìí ni fún protection. Èèyàn tó bá fẹ́ fún fẹ́ǹsì yìí ó lè fara gbọgbẹ́. Ẹ wò bí Portable bó ṣe fún fẹ́ǹsì yìí, tó bá ṣe bẹ́ẹ̀ tó bá dànù délẹ̀ tó dànù dé kíní ìṣó tó wà ńbẹ̀, sharp object tó wà ńbẹ̀, tí Portable bá dànù dé tó bá kún kọ́. Àwọn abẹ́ sí ara jẹ tó ń pa àwọn òbí ẹ̀ lẹ́kún. Kí ló dé ọmọ líle ni Portable? Kí ló fà tí Portable fi ń sá gan? Ṣé ẹmọ tó wà lára Portable gbà tó fi sá ni? Ẹmọ tó wà lára ẹ̀. Àwọn mi lè rò pé torí gbèsè ló ṣe sá, àbí torí pé kó má lè bá àsunú ọgbà ẹ̀wọ̀n. Tó bá ti ṣe undertaking lágọ̀ọ́ ọlọ́pàá wọ́n máa fi sílẹ̀. Ṣùgbọ́n kí ló dé Portable fi sá? Ta ló mọ tó wà lára Portable táwọn ọlọ́pàá ò gbọdọ̀ ká mọ́ lára? Kò sẹ́ni tó mọ̀. Ṣùgbọ́n èmi rò wípé nǹkan kan gbọ́dọ̀ wà ń bẹ̀. Kò lè jẹ́ torí pé ó jẹ 14 million nítorí pé Portable ṣẹ̀ṣẹ̀ kọ́lé tán ni. Bó bá ṣe undertaking bó máa sanwó ní 500 million 500,000 àbí 1 million lóṣù, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Kí wá ní Portable wá risk life ẹ̀ tó wá ń fún fẹ́ǹsì tó fẹ́ parẹ́ sí àsáwọn òbí ẹ̀ lọ́rùn? Mi ìbá bẹ̀ yín, mo rọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ Portable pátápátá, ẹ̀yin òbí Portable ẹ pè Portable kẹ́ ẹ fà létí. Ọ̀rọ̀ Portable tí wọ́n ń fẹ́ àkíyèsí. Ẹ má jẹ́ kí Portable, ẹ̀yin òbí Portable, ẹ má jẹ́ kó kó bá yín. Kí ló fún fẹ́ǹsì yẹn fún? Tó bá lọ gúnnú ńkọ́? Ìtàn wí kọ́ la máa wí. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Irú nǹkan ìbànújẹ́ yóò ṣẹlẹ̀. Wọ́n á ran àwọn òbí Portable pé kí wọ́n fà á létí, kí wọ́n bá sọ̀rọ̀, kó gbọ́n bí kó so ohun mẹ́ta táwọn àgbà sùn, kó má kó bá àwọn òbí ẹ̀. Kò sẹ́ni tí ò kí ń jẹ gbèsè. Ilé ayé la bá. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìjọba Nàìjíríà fúnra rẹ̀ gan jẹ gbèsè. Bí èèyàn bá jẹ gbèsè wọn tí torí ẹ̀ pààyàn, wàá ṣe undertaking ni. Tí wọ́n lọ fẹ́ para ẹ̀ fún. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ Portable, ẹ máa bá Portable sọ̀rọ̀. Ọlọ́run má jẹ́ àfọwọ́ ara wa ṣera wa. Ọlọ́run má jẹ́ kí ayọ̀ kó pààyàn. Ayọ̀ ní pa Portable o. Portable sì ní kú rèwerèwe. Ojú tó ń wò mí, etí tó ń gbọ́ mi, àní kú rèwerèwe o. Ilé àtọ̀nà wa ò ní dàrú. A ní ká mú ìròyìn wá fún yín. Sétí ìgbọ́ yín kí lè mọ ohun tó ń ṣẹlẹ̀. A mọ̀ pé kò sí tí ó ṣe Portable. Onídrámà ní Portable, ṣùgbọ́n kó má ṣe nǹkan tí ó kó bá àwọn òbí ẹ̀, tí ó fi pa àwọn òbí ẹ̀ lẹ́kún, kó má ṣe àṣẹ ń pariwo. Ẹ bá mi share fídíò yìí káwọn òbí Portable, àwọn tó súnmọ́ Portable, àwọn ẹ̀gbọ́n ẹ̀, àwọn ẹbí ẹ̀ kán lè fà á létí kó lè gbọ́ ibi tó ti ń gbọ́. Àní ni jù báyìí lọ. Bó bá tún ṣe ń lọ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá, àwọn ọmọ wa fún yín. Ó dàbọ̀, ó dìgbà kan náà. Ire o.